ọjọ́ tòní mo fẹ́ sọ̀rọ̀ nípa very dark man àti NGO account ẹ̀ tí ó ní wọ́n hack tí wọ́n dẹ̀ kó $160 million lọ. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń wò mí. Orúkọ tèmi ni Larry, ìjẹ́ ọmọlúàbí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ọ̀rọ̀ ìyànjú àti jíjẹ́ ọmọlúàbí ni ohun tí máa ń sọ̀rọ̀ lé lórí, pàápàá jùlọ láàrin àwọn ọ̀dọ́. Ní ọjọ́ tòní mo fẹ́ sọ̀rọ̀ nípa very dark man àti NGO account ẹ̀ tí ó ní wọ́n hack tí wọ́n dẹ̀ kó $160 million lọ. A lot of people ti jáde láti sọ view wọn, opinion wọn nípa gbogbo ọ̀rọ̀ yìí. Gbogbo àwọn èèyàn tó sọ̀rọ̀ lé ọ̀rọ̀ yìí lórí lọ right, because most àwọn èèyàn sọ̀rọ̀ based on àwọn ìrírí tí wọ́n ti rí, past experiences wọn nípa pé àwọn èèyàn máa jáde láti try láti help àwọn èèyàn tó dẹ̀ jẹ́ pé at the end of the day fún ara tí wọ́n ni. But tí ẹ bá wo ọ̀rọ̀ very dark man yìí dáadáa, ẹ rí pé until recently ló tó dá NGO kalẹ̀. Ìgbà tó dẹ̀ tún dá NGO yẹn kalẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ń fún lówó, ó lọ ṣe app tí àwọn èèyàn lè máa fi check owó tó bá ń wọnú account NGO yẹn. Tí ẹ bá wo gbogbo eléyìí, ó fẹ́ ṣe transparency ni, ó fẹ́ kí àwọn èèyàn rí bí òun ṣe rí. So tó bá ní evil mind, mi ò rò bí ó lè wà stupid enough láti lọ sọ pé òun máa ṣe apps táwọn èèyàn lè máa fi track owó tí ó bá ń wọnú NGO. So after àgbà yẹn ló ṣe máa decide pé òun fẹ́ jí owó yẹn àbí òun fẹ́ yọ. Wọ́n nà ni, wọ́n beat ẹ̀ ni, which is normal. Kò sẹ́ni tí ó lè above kìíní. Ẹni tó bá ń ṣọ́, kò sí bí èèyàn ṣe fẹ́ mọ́ra ẹ̀ ṣọ́, kò sí bí èèyàn ṣe fẹ́ ṣọ́ra tó ẹni tó bá ń ṣọ́yàn. Ó fẹ́ transparent ni, ó fẹ́ jẹ́ káwọn èèyàn rí pé bí òun ṣe rí rèé, ó dẹ̀ nà. It is normal. Ìgbà tí ẹni tó bá ní different view àbí opinion sí situation yẹn, at least èmi tí mò ń sọ̀rọ̀ gan mi ò tí contribute one penny. So how much more ẹni tó bá ti contribute? Everybody wà entitled to say opinion. But ìdí tó fẹ́ kí n fi sọ àwọn ọ̀rọ̀ ilé èní ni wípé fún gbogbo ẹni tó ń ọ̀dọ́ tó wà aspire láti jáde bí ó ní one or two things tó fẹ́ sọ̀rọ̀ lé lórí àbí tó fẹ́ máa ṣe láti help Nigeria, a ní láti mú irú àwọn situation báyìí sí ọwọ́ òsì ká mọ̀ pé nǹkan tí oníkálukú wa máa face lélẹ̀. Àkọ́kọ́, situation tí Nigeria wà, à ń go through terrible time. Kò sẹ́ni tó gba anybody gbọ́, àgbára wa gbọ́, nífẹ̀ẹ́ ara wa because of nǹkan tó ti ṣẹlẹ̀. So ẹni tí ó bá jáde tóun náà ní good mind, kó ti kọ́kọ́ mọ̀ pé kó kọ́kọ́ test stability rẹ̀ kó dédé pé ó máa bọ́ sórí agbágbé pé gbogbo nǹkan tóun máa kó lọ́nà lélẹ̀, kò sí ẹni náà, kò sí nǹkan téèyàn fẹ́ gbé dání. Olóyè Májàsọ́lá Sunday Igboho jáde pé Yorùbá nation àbí wọ́n ń pa àwọn èèyàn. At the end of the day, ẹni yóò sí Nàìjíríà mọ́. Bàbá Fẹlá jáde, at the end of the day, wọ́n criticize ẹni títí tó fi wọ ilẹ̀ Ọlọ́run sùn ni. Alhaji Barrister jáde, wọ́n dá Fuji ilẹ̀ di àárọ̀ ọ̀la over 14 years tí bàbá yìí ti kú. Àwọn èèyàn tó ṣe ń criticize, àwọn èèyàn tó jọ ń ṣe papọ̀ tó jẹ́ pé wọ́n ṣe tún criticize wọn. So critics, as much as bí a ṣe lè yọ kúrò pé part of ẹni tó bá fẹ́ ga láyé ni, but àwọn critics kọ̀ọ̀kan wà tó jẹ́ pé kò worth ẹ̀. So fún upcoming tó ní mind pé òun náà fẹ́ ṣe dáadáa sílùú àbọ̀ òun fẹ́ ṣe, yẹn láti mọ gbogbo wọn kìíní. Tí a bá ń sọ pé kí Nàìjíríà dà pàbí tá bá ń wà aspire, tá bá ní hope, tá bá ń wish pé kí ìlú dà, tí ó dẹ̀ jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá jáde náà àwa là ń fọwọ́ ara wa pa wọ́n, àwa là ní believe. Ibi tí kò ti ń yé mi lélẹ̀. Torí wọ́n ní ohun tó constant in life is change. So as much as téèyàn ògùn bá wá nígbà bí ó ti break trust téèyàn ní nínú someone like me, mi ò nígbàgbọ́ ní politics. Someone like me, mi ò nígbàgbọ́ ní politics. So ó dàbí àwọn tó bá jẹ́ politician àbí àwọn tó ń ṣe politics kọ́ máa sọ pé
kí n sọ mi ò ní gbàgbọ́ òun mi pé mi ò mọ́nu politics mo ò tí vote ní Nàìjíríà rẹ̀ mi ò dé ever ní mind that mo lè vote because ẹni tí n fẹ́ vote màá béèrè pé kí ni manifesto à ń sọ manifesto Nàìjíríà kò ní sí kò ní convince yàn ṣé lórí fún àpẹẹrẹ tí ó bá dìgbà election máa ní ká lọ máa vote lè sọ pé kò dáa ká participate kí gbogbo yín ṣe dẹ bá ń béèrè pé kó participate ìwọ tó fẹ́ ní kí n lọ queues 1 hour 2 hours 5 hours nínú oòrùn nítorí manifesto ẹ̀dà constitution tó fẹ́ ṣe dà ṣé constitution téèyàn kan wà ní yàrá ẹ̀ àbí ọ̀hún group of ọ̀hún yẹn kan tó kọ ló fẹ́ fi govern gbogbo 250 million come on na ń ṣe ọ̀dẹ̀ constitution tó jẹ́ pé kò a mọ̀ pé kí Jésù dé kànábì dé kí gbogbo èèyàn dé kò lè constitution Nigeria ò lè make Nigeria great kò lè make it so lè máa tiwa gbọ̀n pé kéèyàn ṣe so someone like me mi ò lè lọ vote lórí constitution Nigeria it's as simple as that kò ń ṣe ọ̀rọ̀ candidate lórí constitution kò sí miracle kankan tó fẹ́ ṣẹlẹ̀ lórí constitution tí wọ́n ń lò kò sí miracle kankan tó fẹ́ ṣẹlẹ̀ that's the fact so I ní láti understand àwọn kìíní but even at that téèyàn bá jáde lórí constitution àbí lórí àwọn kankan míì tí mo mọ̀ téèyàn bá jáde tó bá bring good manifesto tó bá bring tó bá convince torí mo ní ohun tó wà constant in life is change tí mi ò bá tẹ̀ ní lọ ṣe kan tó ní kí n ṣe mi ò ní condemn ohun tó bá ń ṣe máa sì fún ní listening years bí àpẹẹrẹ ẹwúrú Ṣòwòrẹ́ I'm not his fan but when the man is talking as tẹ́ bá fún ní listening year at least ó tiẹ̀ ṣe wà convincing okay ó lè wá débẹ̀ kó má rí ṣe o but tiẹ̀ ṣì rí pé okay mo lè kájò ó máa tẹ̀ try láti kájò lọ́wọ́ èèyàn láti convince àwọn èèyàn but ẹnu wọn tí mi máa ṣe omi mo máa ṣọ̀nà mo máa ṣe kinní láti over 60 something years náà ní gbogbo wọn the same people yìí ṣì ń sọ tẹ́ bá wá béèrè technical questions pé kinní why tá a fi lè go back to regional system pé ìlú ní Nàìjíríà ìgbà tó ti ever dáadáa àbí tá a ti ní great time oníkálukú manage resources ẹ̀ ó yẹ kí competition wà kí ìlú wà competitive ní America ní gbogbo oníkálukú manage state ẹ̀ oníkálukú manage resources ẹ̀ tẹ́ bá bèrè àwọn technical kìíní ẹ̀ sáré rí result ẹ̀ sáré rí reaction ẹ̀ sáré rí pé má sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn so even at that táwọn èèyàn bá sọ̀rọ̀ mi ṣe believe pé anybody tó bá jáde ẹ jẹ́ kí a fún wọn ní listening yẹ èèyàn wá ní bí à ń torí èèyàn mo ti break mo understand pé má fall in love débi pé má break àtẹ kéèyàn understand pé èmi náà máa kópa tèmi but tó bá disappoint you are a human being it is meant to happen kò sẹ́ni tí wọ́n lè convince so back to anybody tó bá fẹ́ jáde tó ní good mind láti ṣe dáadáa sílùú ó láti wo gbogbo àwọn heroes past gbogbo àwọn èèyàn tó ń jáde nǹkan tó ń ṣe so kẹ́niyẹn fi mọ bó ṣe fẹ́ gbé tiẹ̀ gbà we are bittered a ní gbàgbọ́ nínú ara wa torí kò dẹ̀ ń ṣe pé èmi sì ń sọ mo love ilẹ̀ Yorùbá mo dẹ̀ love àwọn Yorùbá kò sẹ́ni betray tí Yorùbá máa lè ṣe fún mi torí mi ò sọ pé kò lè betray mi ibi tá a ti ń da papọ̀ rẹ̀ mi ò ní yóò lè betray èèyàn lè betray yín èèyàn lèèyàn máa jẹ́ but bóyá Ọlọ́run ó dàbí Ọlọ́run ló máa ń fi kinní yẹn síyàn lára tí nǹkan tí mo rí nípa ilẹ̀ Yorùbá àti race we are rich. We are giant. We are big. We are. I'm more power. I'm more the importance of power.
ìran jagunjagun ìran alágbára. So dandan gan ni ngbà mí gan dandan ni kí betray wa. It all depends on the kind of nǹkan tó wà nílẹ̀ Yorùbá. Kò ń ṣe story táwọn òyìnbó ń sọ fún wa láti bí 16 17 century tó dé. Ẹ lọ wo ìtàn Yorùbá láti bí 2000 3000 years. A ní ìtàn more than 5000 years. Gbogbo kìíní mo try láti understand. Ẹ lọ mọ̀ kẹ́ wá máa bọ̀ kẹ́ máa mú bọ̀ wálẹ̀ kẹ́ máa mú bọ̀ wálẹ̀ kẹ́ mọ̀ nǹkan tó ń pè ní culture Yorùbá. Ẹ wo gbogbo àwọn kan great tí Yorùbá bá fẹ́ ṣe nǹkan wọ tó bá fẹ́ ṣe àwa náà la gbogbo greatness tó ṣẹlẹ̀ sí Nàìjíríà láti ìjọ́ tó ti pín wọn papọ̀ láti tó ti amalgamate wa. Ẹ lọ wo any good thing tí kò ná ọ̀rọ̀ Yorùbá ní. Bẹ́ẹ̀ náà ni tí nǹkan tí ó bá fẹ́ jẹ́ nǹkan bí nǹkan tí ó dàbí nǹkan heavy kind of race one big you as big as oni ojoojúmọ́ ni máa ń gbọ́ lẹ́nu àwọn tó ń ṣe ọmọ Nàìjíríà tó ń sọ pé ìjọ́ tí Nàìjíríà bá settle ìjọ́ yẹn ni Africa máa settle. Mo dẹ̀ mọ̀ pé deep down me Yorùbá ló ń refer sí ẹ̀yà Yorùbá. Ìjọ́ tí Yorùbá bá get it right ìjọ́ tá bá get it right ìjọ́ yẹn Africa máa settle. We are big. So ẹ̀bẹ̀ tí n fẹ́ bí àwọn èèyàn ni pé fún anybody tó bá ń jáde tó bá yẹ pé ó gbé nǹkan tó dáadáa ni ẹ jẹ́ ká ignore pé bí a bad side àbí pé ṣé wọ́n lè betray wa. Tẹ́ ẹ bá ní contribute tó bá yẹ pé ọ̀rọ̀ pé kẹ́ dáwó ni tẹ́ ẹ bá ní contribute but ẹ máa fún wọn ní kind of bí ẹnu lásán ni support pé okay mi ò kẹ́ má tiẹ̀ condemn wọn torí wọ́n ti send a lot of people wa. Irú àfi tá bá fẹ́ parọ́ ní era ti wà ní generation ti wà àwọ̀ ọ̀dọ́ yìí. Irú boy VDM nǹkan tó ń ṣe ẹ wo nǹkan tó ń ṣe. Ẹni tó bá sọ pé kò gbìyànjú kó irú ẹnìyẹn náà jáde kó ṣe tiẹ̀ ni. Tó bá yẹ pé nítorí owó ni ṣé mi ò wọ́sùn nítorí owó bá jẹ́ nítorí owó ni gbogbo nǹkan tí kò yẹ ká emphasize on àbí ká capitalize lé lórí. Tó bá pa 10 naira tó bá ná 7 tó bá ná 6 kódà tó bá ná 5 naira fún àwọn èèyàn tó jẹ 5 naira inú owó mi tó bá pè mí mo fún lówó I will not be kidding. It's not big deal. Ibi tá ti ń ṣe láti ń jẹ workshop a máa ṣiṣẹ́ àdé máa jẹun bad now. Tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ìjọba wa ṣe ń ṣe pé nínú resources wa kódà nínú resources wa tá bá ní 10 naira tá bá ná 3 naira fáwọn aráàlú tó ń jẹ 7 naira Nàìjíríà ò ní poor bá ṣe poor yìí náà. Tó bá ná 5 naira sínú ìlú wa a ní poor now. Ẹ jẹ́ fún yín ní àwọn point bíi méjì mẹ́ta kan nípa ẹni tó bá jẹ́ tó ń parọ́. Tí irú very dark man tó bá jẹ́ ẹni tó ń parọ́ kò lè jáde kó máa sọ lára gbogbo tá máa fi ń code kò ní sọ pé òun ọmọkùnrin lòun òun máa masturbate. Kò ní sọ gbogbo wọn nǹkan bí àṣírí tó lè fi ní ilẹ̀. Kò ní sọ pé yo obìnrin lọ́dún yìí so obìnrin 30 lòun ti bá sùn. Kò ní sọ pé tóun bá fẹ́ jẹ owó báyìí ó máa sọ gbogbo nǹkan tá fẹ́ fi ṣe pé olè saints àwa la dájú àwa la mọ́jù. A sọ negative side ẹ̀. Tí èèyàn bá béèrè fún kọ́lọ́ ṣé òun ní gàgà ojú àárẹ̀ ni tó jẹ́ pé okay tó bá ń sọ̀rọ̀ èèyàn á lè mọ̀ pé ẹni mọ̀ nǹkan tó ń sọ. We believe in pé miracle. Nǹkan tá bá ń sọ pé ìlú máa padà dá tó jẹ́ pé anybody tó bá jáde a máa fẹ́ pa wọn a máa fẹ́ against wọn ni. Let us all hope and wait for the aliens tó máa bá wa ṣe. Because the moment tá bá ń aspire tá bá ń wish tá bá ń hope pé ìlú máa padà dá tá bá rí àwọn èèyàn kọ̀ọ̀kan tó bá jáde kò ná wa ní kọ̀ọ̀kan láti support wọn. Tó bá padà fumble fine ẹ jẹ́ ká mọ̀ but ẹni tó bá jáde tó sọ̀rọ̀ ẹ wo ọ̀rọ̀ Lee Smart tó ń treat at the moment pé ìwọ èèyàn jáde onípò wọn Naira Marley wọ́n fẹ́ pa ẹ́ kò ní evidence oní nǹkankan ọgbẹ́ wásàbùjá mú evidence jáde ń sìn ó rí evidence mú jáde but nítorí àwọn guys ní case nítorí pé system Nàìjíríà pé ẹni tó bá ti cry out ẹni tó bá ti jáde síta tó bá ti cry out a máa bẹ̀rẹ̀ sí ní pity a máa bẹ̀rẹ̀ sí ní sympathize a máa ní empathy fún àwọn èèyàn bẹ́ẹ̀ tó bá wá bẹ̀rẹ̀ sí ní sọ pé why this tó bá ń bèrè technical question lọ́wọ́ ẹ pé why this adé máa bẹ̀rẹ̀ sí ní bínú. We're not raised, we're not trained to be technical minded.
tí n bá ti sọ̀rọ̀ báyìí ẹ gbọ́dọ̀ gbà, tẹ́ bá ti béèrè lọ́wọ́ mi mo máa provoke. Tó bá ti lè béèrè àwọn pé why tí lè fi rí báyìí, my brother, tó bá lè kúrò ní system yẹn or tó bá lè stop, you are not a coward. You've done more than enough. God will be with you. God will be with everyone.